Ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú wa yìí láti ń ṣe ara wa létí. Ibẹ̀ láti ń gbára wa níyànjú. Ibẹ̀ láti ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Wàá gbégbé ayé ìrọ̀rùn lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Ẹ̀ṣẹ̀ ìṣàdédéṣẹ́. Bí èèyàn bá tají tó sì bára rẹ̀ nínú ìṣòro, kólúwa rẹ̀ kọ́kọ́ kíyèsí ara rẹ̀ ná, kó sì tún béèrè ìrìn àjò àwọn baba ńlá rẹ̀, nítorí pé ohunkóhun téèyàn bá tọwọ́ bọ̀ yóò já lógun lọ́jọ́ iwájú. Mo rántí arákùnrin kan tá a jọ lọ ṣọ́ọ̀ṣì nílùú Àkúrẹ́. Àsìkò tí mò ń sọ yìí ó ti pẹ́ púpọ̀. Ọ̀gá akọrin ni mò ń ṣe ní ṣọ́ọ̀ṣì tí mò ń sọ yìí. Mo fẹ́ràn ṣọ́ọ̀ṣì náà púpọ̀ kì í ṣe kèrè mi. Ìsìn wa ládùn púpọ̀. Ipa tárákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó ń kó nínú ìsìn wa ó kọjá àtàwàdà kẹ́ríkẹ́rì. Kàrákítà gbáà ni arákùnrin tí mò ń sọ nípa rẹ̀ yìí. Ó ṣeé ṣe kíwọ náà nírú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ṣọ́ọ̀ṣì tiẹ̀. Ẹ wò ó lè jẹ́ ìgbà tí ìwàásù bá ń lọ lọ́wọ́. Bóyá pásítọ̀ sọ̀rọ̀ kan tí gbogbo wa mirí sí. Arákùnrin yìí lè fò dìde lójijì kó kígbe pé ẹ kí hallelujah. Ẹ wò ó, arákùnrin tí mò ń sọ yìí kì í ṣe wèrè o. Bẹ́ẹ̀ kì í ṣọ̀dàdà. Ṣùgbọ́n ìwà ọmọdé gbáà ló ń bẹ lọ́pọlọ rẹ̀. Ó sì dájú pé nǹkan kan ti rọ́pá sínú nínú ayé rẹ̀. Ní àkókò tí mo lọ sí sẹ̀mínárì, ìgbà náà ni olùdásílẹ̀ ìjọ wa ó rán arákùnrin tí mò ń sọ yìí náà lọ sí sẹ̀mínárì. Ọ̀rọ̀ náà rú mi lójú púpọ̀ púpọ̀. Ṣé ẹni tí ò mọ̀ yàtọ̀ láàrin májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun òun la fẹ́ gbé wàásù lé lọ́wọ́? Nítorí pé olùdásílẹ̀ ìjọ wa àti arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí mọ̀lẹ́bí ni wọ́n. Mo tọ̀ wọ́n lọ, mo sì sọ èròǹgbà ọkàn mi fún wọn. Ohun tí mo gbọ́ lọ́jọ́ yìí òun ló fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ pé ohunkóhun téèyàn bá tọwọ́ bọ̀ yóò já lógun lọ́jọ́ iwájú. Ẹ wò ó, olùdásílẹ̀ ìjọ wa nígbà náà ó wí fún mi pé ọ̀gá akọrin, ọpẹ́ ni kó o máa bárakùnrin yìí dà. Wọ́n sì tẹ̀síwájú ọ̀rọ̀ wọn pé ní àwọn ọdún púpọ̀ sẹ́yìn nígbà tí arákùnrin tí mò ń sọ yìí tó wà lọ́dọ̀ọ́, ọba Adéjì kan jẹ ní ìlú Àkúrẹ́. Àwọn kan nínú àwọn àgbà ìlú náà kò sì fẹ́ kọ́ba náà gorí oyè. Ẹ wò ó, àwọn àgbà ìlú wọ̀nyí wọ́n wá ṣa àwọn ọ̀dọ́ ìlú kọ̀ọ̀kan jọ láti tàbùkù ọba yìí ní gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀. Ẹ wò ó, àwọn tó bá jẹ́ ọmọ Àkúrẹ́ tí wọ́n sì mọ̀ tán dáadáa, ó yẹ kí wọ́n mọ ọba tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Olùdásílẹ̀ ìjọ wa nígbà náà sì wí fún mi pé arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wà lára àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n sanwó fún láti tàbùkù ọba wọn. Àwọn ìwà ìpáǹle bíi kí wọ́n ju òkú sí wíńdò ààfin àti àwọn ìwà míì ò ní wọ́n ṣe sọ́ba tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Èyí tó burú jù tí wọ́n ṣe tó sì jẹ́ àṣekẹ́yìn wa láabi wọn, wọ́n yàgbẹ́ wọ́n sì lọ gbégbẹ́ yìí sórí àga ní ààfin ọba. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ìtàn tí olùdásílẹ̀ ìjọ sọ fún mi o, wọ́n ní nígbà tí Déjì ìgbà náà tó rí, ó sì fi àwọn tó ṣerú èyí ó fi wọ́n rí. Ẹ wò ó, gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ nínú ìtàn nípa arákùnrin yìí, wọ́n ní kò sí ẹnìkan báyìí tó kù nínú àwọn ìdọ́ ìlú tí wọ́n rán níṣẹ́ dé tòrutòru yìí. Ẹ wò ó, ẹlòmíì lára wọn á sì fọwọ́ ìṣíkànga lé wọn àsìkò sí. Ẹlòmíì afokùnsọ́nù ara rẹ̀ àsìpokùnso. Wọ́n ní fúnra lára ẹlòmíì òní ó wọ mọ́tò lọ ọ̀gbẹ̀sẹ̀ tí ó sì lọ kú sínú omi odò ọ̀gbẹ̀sẹ̀. Ó mọ gbẹ̀sẹ̀. Ẹ bèèrè lọ́wọ́ àwọn tó ń gbápá ibi tí mò ń dárúkọ yìí, wọ́n mọ ibi tó ń pè ní odò ọ̀gbẹ̀sẹ̀. Ẹ wò ó, wọ́n ní arákùnrin yìí nìkan ló kù nínú wọn tẹ̀mí ẹ̀ ò bọ́ sínú ọ̀ràn tó ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà, nígbà tó jẹ́wọ́ ohun tó náà tọwọ́ bọ̀, barabara rẹ̀ ò kúrò lára rẹ̀ mọ́ o. Ẹ gbọ́ ná, bí ò tètè rọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tó fọwọ́ ara rẹ̀ fà, àdúrà oṣó, àdúrà àjẹ́ àtàwọn tó ń gbògbó ẹni òní wọn máa gbà kiri láì ní mọ̀ pé ohun tó tọwọ́ ara rẹ̀ bọ̀ òun ló jà lógun nígbà tó yá. Ẹ má jẹ́ àgbàgbé ohun tá à ń ṣiṣẹ́ lé lórí o. Ẹ̀ṣẹ̀ ìṣàìdédé ṣẹ́ o. Béèyàn bá tají tó sì bára rẹ̀ nínú ìṣòro, kólúwa rẹ̀ kọ́kọ́ ṣàkíyèsí ara rẹ̀ náà, kó sì tún béèrè ìrìn àjò àwọn baba ńlá rẹ̀, nítorí pé ohunkóhun téèyàn bá tọwọ́ bọ̀ yóò já lógun lọ́jọ́ iwájú. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú tẹ̀síwájú. Jẹ́ n sọ̀rọ̀ ara mi kan fún ọ. Ẹ wò ó,
ní àsìkò tí mò ń sọ yìí gan ló ṣẹlẹ̀. Bàbá kan wà nínú ìjọ wa, ó mú ọmọ rẹ̀ obìnrin kan wá bá mi gẹ́gẹ́ bí ọ̀gá akọrin. Ọmọ rẹ̀ obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá látàbúlé ni. Ẹ wò ó, ọmọ náà ti dajá àgbòrò pátápátá lóní rẹpẹtẹ. Bàbá yìí sì rọ̀ mí pé kí a gba ọmọ yìí sínú ẹgbẹ́ akọrin, kí àwọn ọmọbìnrin ẹlẹgbẹ́ rẹ̀ kí wọ́n bá wọn fìfẹ́ gbà á láti máa kánsẹ́ẹ̀lì rẹ̀ bóyá ó ṣeé ṣe o kí wàá rẹ̀ kó yí padà. Ẹ wò ó, bó ṣe sọ̀rọ̀ yìí fún mi bẹ́ẹ̀ náà ni bàbá yìí sọ fún pásítọ̀ wa o. Láàrin oṣù méjì gbogbo ti ń jẹ́ tọlọ́run, ọmọ yìí ti ń gba ìyípadà díẹ̀díẹ̀ pẹ̀lú kánsẹ́lì táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń fún. Bàbá rẹ̀ náà sì ń dúpẹ́ lọ́wọ́ wa pé ìfẹ́ tá a fi bá òun gba ọmọ yìí sínú ẹgbẹ́ akọrin ó ti mú èso rere jáde wá. Ẹ wò ó, kò pẹ́ lẹ́yìn èyí lọmọbìnrin yìí wá sọ kinní kan fún mi. Kinní tó sọ fún mi ó sì bà mí nínú jẹ́ púpọ̀ púpọ̀. Ọmọ yìí sọ wípé láti ìgbà tí òun ti dé láti ìlú wọn, òní pásítọ̀ wa ti ń yọ̀ òun lẹ́nu. Ìgbà míì àfọwọ́ gbàdí òun, ìgbà míì àfọwọ́ máa gbé ọyàn òun sókè. Ẹ wò ó, ọmọbìnrin yìí sọ fún mi wípé pásítọ̀ sọ fóun o wípé tá bá parí pírátìsì ọjọ́ náà kóun wá pàdé òun lẹ́yìn ṣọ́ọ̀ṣì nínú igbó. Nígbà tí mo gbọ́rọ̀ náà, inú bí mi púpọ̀ púpọ̀. Mo sì pé ìpàdé pàjáwìrì àwọn olóyè ẹgbẹ́ akọrin. Àwa rí dájú nínú ìwádìí wa pé pásítọ̀ kàn fẹ́ lo àǹfààní pé ọmọ yìí jẹ́ onípanṣágà tẹ́lẹ̀, yóò sì rọrùn fóun láti bá a ṣàgbèrè. Àwa pinnu nínú ọkàn ara wa pé kọ́mọdébìnrin yìí kó lọ pàdé pásítọ̀ lẹ́yìn ìpàdé ẹgbẹ́ akọrin. Àwa náà ó sì sápamọ́. Bàbá sì ti rí pé bàbá pásítọ̀ ti múra ogun tán, a ó gbaṣọ lára rẹ̀, a ó sì nà bí ejò àìjẹ. Ẹ̀rọ̀gbọ́n ọmọdé. Orí ọ̀rọ̀ yìí ni bàbá mi kan nínú Olúwa tó dé bá wa. Àṣẹ ń gbọ́ gbogbo ohun tá a ti ń wí. Òun ló wá sọ fún wa wípé àgbẹ̀dọ̀ ìdájọ́ ẹnikẹ́ni ò sí lọ́wọ́ wa. Pàápàá àwọn pásítọ̀, ìbáà jẹ́ ìránṣẹ́ tòótọ́ tàbí àdàmọ̀dì. Bàbá yìí pàṣẹ fún ọmọbìnrin náà pé kó má lọ pàdé pásítọ̀ o. Káwa náà ká sì ṣe bí ẹni tí ò mọ̀, nítorí pé ohunkóhun tá a bá tọwọ́ bọ̀ lónìí yóò jà wá lógun lọ́jọ́ iwájú. Bàbá yìí sọ ìtàn ara rẹ̀ kan fún wa, wọ́n sì yànnàná rẹ̀ fún ọ kí wọn náà lè kẹ́kọ̀ọ́ díẹ̀ lára rẹ̀. Bàbá náà sọ fún wa wípé olórí àwọn alàgbà ìjọ lòun kóun tó di pásítọ̀. Gbogbo àwọn pásítọ̀ tí wọ́n bá sì gbé wá sí ìjọ wọn nígbà tó ń jẹ́ olórí àwọn alàgbà, kí wọ́n má ì tí ṣàṣìṣe ní o. Òun ti gbé báírò òun sì kọ̀wé mọ́ wọn lọ sí ẹ́díkọ́tà. Lọ́gán ni wọ́n sì gbèrú pásítọ̀ bẹ́ẹ̀ kúrò. Àìmọye àwọn pásítọ̀ lòun ti kọ̀wé mọ́ nítorí pé wọ́n ń sùn nínú ìsìn. Ìmíì nínú wọn nítorí pé wọ́n fi owó pamọ́ sí lọ́wọ́, wọn ò sì lójútu owó náà. Ẹ wò ó, bàbá yìí wípé fún bí ọdún 13 àkọ́kọ́ tó ń fi dìránṣẹ́ Ọlọ́run, pẹtíṣàn ní gbogbo ìjọ tí wọ́n bá gbé òun lọ tí wọ́n ń kọ́ ọmọ òun. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà àánú tó ń gbà kárakára lógun náà fi ṣiṣẹ́ pátápátá nínú ayé òun. Ṣé wá rí báyìí pé ohunkóhun téèyàn bá tọwọ́ bọ̀ yóò jà lógun lọ́jọ́ iwájú. Ẹ̀yin náà rí bàbá wa Pọ́ọ̀lù. Àìmọye àwọn ènìyàn ló ti tì mọ́lé, àìmọye ló ti pàdánù, àìmọye ló sì ti lù lálùbọ́lẹ̀ nítorí pé òun rò pé òun jà fún Jésù. Nígbà tó náà wá dìránṣẹ́ Ọlọ́run ńkọ́, ẹ̀ẹ̀mọye ìgbà tí wọ́n fi lù bí ejò àìjẹ, ẹ̀ẹ̀mọye ìgbà tí wọ́n tì mọ́lé, ẹ̀ẹ̀mọye ìgbà tí wọ́n tì síta. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, nítorí pé o ti gba Jésù lólúwa àtolùgbàlà, ìyẹn ò wí pé ohun tó ti tọwọ́ bọ̀ níjọ́sí kò ní padà já ológun o, àfi tó bá gbàdúrà àgbàyọrí. Èyí tó máa fi gbàdúrà oṣó àtàjẹ́, tàbí gbàgbọ́ rẹ ni pé arógbògbòkó kan òun ló ń yọ ọ́ lẹ́nu. O fetí sọ̀rọ̀ mi ìwọ ọ̀rẹ́ mi, bóyá ogun tó ń jà ọ́, bóyá ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́lọ́wọ́, bóyá àtúbọ̀tán ohun tó ti tọwọ́ bọ̀ níjọ́sí òun ló dé bá ológun. Bí ìṣòro bá dé tàbí bí ìpèníjà kan bá dé bá ọ, ohun kan tó gbọ́dọ̀ kọ́kọ́ rò ní wípé ẹ̀ṣẹ̀ ìṣàìdéédé ṣẹ́ o. Béèyàn bá tají tó sì bára rẹ̀ nínú ìṣòro, kólúwa rẹ̀ kọ́kọ́ ṣàkíyèsí ara rẹ̀ náà, kó tún béèrè ìrìn àjò àwọn baba ńlá rẹ̀, nítorí pé ohunkóhun téèyàn bá tọwọ́ bọ̀ lánàá yóò já lógun lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ètò ti ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà gbogbo ẹni tí ìrìn àjò wọn àtẹ̀yìnwá bá ń jà á lógun lónìí, mo fi àánú rà yín padà lórúkọ Jésù. Báyìí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.